kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ìkànnì kan gbòógì tó yà lára ọ̀tọ̀ látàrí ìròyìn àjàbalẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa lórí ìkànnì aláyọ̀tá wọ̀nyí ìbádùn àtẹ̀mí ni pójú tẹ̀ fún wọ̀ wá ojú náà ní fọ́ etí tẹ̀ fún gbàwé tí náà kò ní di agara kì í dóní ṣe Elédùmarè agara ò ní dá wa láṣẹ lọ́wọ́ Elédùmarè àwa láàmú wá ẹ̀yin náà láàsì máa bá ní gbogbo àsìkò àti lóòrèkóòrè ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a gbálé gbòde tá a mú wá sójú mọ́ máwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa nígbà tó lóko níròyìn tí ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹ já wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Pẹ̀lú bí èèyàn ṣe mú lóde tí ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ náà tún bẹ pẹ̀lú ìjọba àpapọ̀ ti kéde owó tó tó ẹgbẹ̀rún márùndínlọ́gọ́rin náírà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú láti lè mú ìtura bá ọ̀wọ́n gógó oúnjẹ tó ń bẹ lóde yìí. Látàrí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tán ṣe bẹ́ẹ̀ jáde láyé níbi ìbúgbàmù ọkọ̀ epo ní ìpínlẹ̀ Niger, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ ètò ìlanilọ́yẹ̀ lórí epo gbígbọ́n káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Bákan náà ni ààrẹ àná Muhammadu Buhari ló ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí àti ìjọba ìpínlẹ̀ Niger látàrí àwọn ènìyàn náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n papòdà. Àwọn kan náà tún orílẹ̀-èdè tẹ́ ń sá lọ yìí àwọn kan náà tún ṣe o ẹ jẹ́ káwa náà ká dúró sí orílẹ̀-èdè wa ká sì jọ tún ṣe papọ̀ ẹ má jàpá lọ sókè òkun mọ́ Goodluck Jonathan ló gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ò ṣe dáadáa rárá o lórí ọ̀wọ́n gógó epo bẹntiró yìí ẹgbẹ́ òṣìṣẹ́ ló fohùn léde. Ẹ jẹ́ kí n máa bọ̀ wá sọ́wọ́ ìsàlẹ̀ báyìí. Gbogbo ipá àti agbára wa là ń sà láti gba ìyàwó ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ kalẹ̀ kúrò ní ọwọ́ àwọn ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà fọn rere ọ̀rọ̀ síta. Ìpínlẹ̀ Ògùn náà ni mo sì wà báyìí. Àwọn agbébọn ṣekú pa ọ̀gá àgbà fún ikọ̀ SoSafe àti ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn sí inú ilé ìjọsìn lánàá òde yìí. Ògùn yìí náà mọ̀ ní o ilé ìwòsàn gba arábìnrin kan ló ń tẹ̀ lẹ́yìn tí alájọgbé rẹ̀ tó lù ní ìlùkulù lálùdákú torí pé ó ṣe bẹ́ẹ̀ jókòó sí ẹ̀yìnkùlé ilé rẹ̀. Ní ìpínlẹ̀ Ondo ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tún ti ṣe bẹ́ẹ̀ wáyé lẹ́yìn tí ó ti rán ènìyàn kan lọ sí àjò àrèmábọ̀ ní ìlú Ọ̀wọ̀ tí ń ṣe ìpínlẹ̀ Ondo náà. Ẹni ayọ̀ àti ìbẹ̀rù bójó gbẹnu gbọ́kan àwọn olùgbé ìpínlẹ̀ Zamfara àti Sokoto lẹ́yìn tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣekú pa ọmọ Bello Turji ní àkàtà rẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí kẹjẹ ká mọ̀ mú wá lọ́lọ́kan kò jọ̀kan. Pẹ̀lú bí èèyàn ṣe mú tí ebi ọ̀pàgbà fọ́mẹ́kẹ́ tó tún bẹ lóde báyìí ìjọba àpapọ̀ ti kéde owó tó tó ẹgbẹ̀rún márùndínlọ́gọ́rin náírà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú láti lè bomi ìtura síbi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ nípa ọ̀wọ́n gógó oúnjẹ tó ń bẹ lóde yìí. Látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn àgbà fún ààrẹ lórí ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Honorable Aliyu Audu tó fi ìròyìn náà léde ó sọ di mímọ̀ lánàá òde yìí nígbà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tó ti sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó máa ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà láti lè jẹ́ kí ìgbáyégbádùn kó wà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó ń ṣe àlàkalẹ̀ ètò ètí ààrẹ Bọ́lá Ahmed ti ṣe ó ní àwọn àṣeyọrí rere nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó ti ń yọrí sí dáadáa báyìí o látàrí pé ààrẹ ronú jinlẹ̀ láti gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan nínú ètò tí ń ṣe àǹfààní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí ó tún tẹ̀síwájú pé wọ́n sanwó fún ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti lè jẹ́ kí wọ́n mú un tó tọ́ ṣe àtúntò kan lọ́rọ̀ wọn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó tún tẹ̀síwájú pé kí èèyàn àti ọ̀wọ́n gógó oúnjẹ kó lè bá àdínkù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà níṣẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ra ọkọ̀ katakata tractor èyí tó jẹ́ 255 fáwọn àgbẹ̀ nínú ìtàn ti pín fún wọn látàrí kí oúnjẹ tó lè sàn wá bọ̀ ní yanturu. Bẹ́ẹ̀ ló tún mẹ́nu bà ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ó ti
ń gbé pẹ́ẹ́lí ó sì ti ń gbópọn sí i torí pé àwọn àgbẹ̀ lóko báyìí wọ́n ti wọnú oko wọn lọ láti lọ rè dáko gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ètò ní èyí fi ààyè sílẹ̀ fún àwọn ènìyàn láti máa rí ọ̀pọ̀ oúnjẹ rà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí yóò parí ọ̀rọ̀ ó ní ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n òǹkà wọn jẹ́ mílíọ̀nù lọ́nà 70 million Nigerians ó ní wọ́n ti yàn kalẹ̀ báyìí tí wọ́n máa gba owó tó tó ẹgbẹ̀rún márùndínlọ́gọ́rin náírà èyàn 75,000 naira fún èèyàn 70 million ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ní ó ṣe àgbékalẹ̀ eléyìí kí ètò ìjọba rẹ̀ kó lè mọ̀yán lórí kí ìṣẹ́ àti ebi ọ̀pàgbàfọ̀ ọmọkẹ́ kó tún lè dínkù ní orílẹ̀-èdè Nàìjíríà. Aliyu Audu olùdámọ̀ràn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìgbáyégbádùn àwọn ará ìlú orílẹ̀-èdè Nàìjíríà ló fi ohùn náà tó fi léde síta. Látàrí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tán ṣe bẹ́ẹ̀ jáde láyé níbi ìbúgbàmù ọkọ̀ epo ní ìpínlẹ̀ Niger, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ ètò ìlanilọ́yẹ̀ lórí epo gbígbọ́n nígbà tí táǹkà epo tó bá ṣe bẹ́ẹ̀ tó ṣubú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ burúkú náà bó ṣe wáyé ní ọjọ́ àbámẹ́ta tí ń ṣe ọjọ́ 18 inú oṣù kínní ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ Niger ní òdojúkọ ilé epo Badegi ní òpópónà Dikko sí Maje ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti wáyé ní ìjọba ìbílẹ̀ Suleja nínú ètí àwọn ènìyàn tí wọ́n lé ní 80 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ènìyàn 50 táwọn náà fi ara pa látàrí ìbúgbàmù ọkọ̀ epo èyí tá a sọ di mímọ̀ wípé ó wáyé ní ìjọba ìbílẹ̀ náà lásìkò tí àwọn ènìyàn tí wọ́n lọ rí ń gbọ́n epo níbi ọkọ̀ tirẹ́là ńlá tó ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀. Ìṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí àti ìjọba ìpínlẹ̀ ọ̀hún lórí ìṣẹ̀lẹ̀ burúkú èyí tó gbomijé lójú ẹni nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tún sọ dímọ̀ wípé ó ti di dandan báyìí o a sì gbọ́dọ̀ kàn nípa láti ṣe ìlanilọ́yẹ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí bí wọ́n ṣe máa gbé ìgbé ayé wọn tí wọ́n sì jìnnà sí epo tó bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n jìnnà sí àsìkò tí ìjàmbá ọkọ̀ tó gbé epo tó bá ṣe bẹ́ẹ̀ tó dànù ní orílẹ̀-èdè yìí ó ní àwọn àjọ tó ń rí sí ìlanilọ́yẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí the National Orientation Agency àwọn náà gbọ́dọ̀ ṣe léyìí káàkiri fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè mọ ewu àti ìjàmbá tí ń bẹ nínú pé ká máa gbọ́n epo lásìkò tí ọkọ̀ epo bá ti ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀ ní ojú òpópónà. Níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìṣẹ̀lẹ̀ yìí ò bá má ti ṣẹlẹ̀ ká sì wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà nínú ọ̀fìn ọ̀hún wọn mọ tó tọ́ àti ohun tó yẹ lásìkò tí ọkọ̀ epo náà tó dà lulẹ̀. Ó wá tẹ̀síwájú pé ó ti di dandan o a sì ti kàn ń pa báyìí ẹ gbọ́dọ̀ ṣe ìlanilọ́yẹ̀ náà kámọ̀ tún yàtọ̀ sósì lásìkò tí irú ìṣẹ̀lẹ̀ burúkú náà tó bá ṣẹlẹ̀. Ní bákan náà ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari látẹnẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Garba Shehu ó náà ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àti ìjọba ìpínlẹ̀ ọ̀hún nígbà tí ààrẹ àná náà ti ṣe ní àlàyé wípé àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ya elétí kunkun torí wípé kì í ṣàná kì í ṣẹ̀ní ó ní wọ́n ti máa ń kéde wípé ká máa jìnnà sírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nínú èyí tó jẹ́ pé ọgọ́rọ́rù rẹ̀ ló ti ṣẹlẹ̀ sẹ́yìn tó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ti tibẹ̀ ká ẹ̀kọ́ kan àbí ìkejì ní ṣùgbọ́n elétí kunkun ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú èyí tí wọn kì í gbọ́ ìmọ̀ràn tí wọ́n sì kì í gbọ́ ìmọ̀ràn tí àwọn ènìyàn tí wọ́n bá sọ fún wọn nínú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí. Níṣe ni Peter Obi ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 tó sì tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra lòun náà ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àti ará nínú ètò wọn sọ dímọ̀ wípé Èdùmàrè kò tún ní jẹ́ ká rí irú ìṣẹ̀lẹ̀ láabi bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Àwọn kan náà tún orílẹ̀-èdè tẹ̀ ń jápa lọ ṣe o ẹ jẹ́ káwa náà tún orílẹ̀-èdè yìí ṣe ká má máa jápa lọ sí orílẹ̀-èdè míì mọ́. Goodluck Jonathan ló fi hàn rere ọ̀rọ̀ síta. Ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyún Goodluck Jonathan ló mà ti pe gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà káàkiri orílẹ̀-èdè yìí nínú ètí ó ti sọ dímọ̀ wípé sẹ́rí orílẹ̀-èdè tá à ń sá lọ tá à ń jápa lọ yìí àwọn kan ni wọ́n tún ṣe táwa náà bá dúró sí orílẹ̀-èdè wa tá a jọ fọwọ́sowọ́pọ̀ láti tún ṣe ó di dandan wípé kí orílẹ̀-èdè náà kí ó dára kí gbogbo nǹkan rere kó sì sàn wá bọ̀.
àná Goodluck Jonathan tó sọ eléyìí ní ìjọba ìbílẹ̀ Karu ní ìpínlẹ̀ Nasarawa lásìkò ìfilọ́lẹ̀ soybean plant àti refinery fún ẹgbẹ́ CSS nínú èyí tí wọ́n tó ti ṣe ayẹyẹ fún ọjọ́ ìbí ọ̀jọ̀gbọ́n John Kennedy tó jẹ́ Ọ̀para tó jẹ́ akọ̀wé àgbà fún àjọ tó ń rí sí kíkó àwọn ọmọlẹ́yìn Kristi lọ sí ìrìn àjò mímọ́ ní orílẹ̀-èdè Jerusalem ní àsìkò tí ó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ó ní Goodluck Jonathan ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí níbi tó ti sọ dímọ̀ wípé a nílò láti máa jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà torí wípé orílẹ̀-èdè tá à ń sá lọ ọ̀hún àwọn kan làwọn náà jókòó tí wọ́n sì tún orílẹ̀-èdè náà ṣe ó ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ jẹ́ káwa náà kárún parún sẹ̀sì ká sì jọ tún ṣe papọ̀ ó ní tó bá dìnnà tábà yìí ìfà gbogbo wa ni yóò jọ di ó ní bí ẹ bá ṣe ń jápa tó bá ṣe wípé àwọn tí wọ́n wà ní orílẹ̀-èdè tí ẹ lọ ń bá wọn yìí táwọn tẹ́ ń jápa lọ yìí tó bá ṣe wípé àwọn ènìyàn náà wọn ò ṣe àmójútó orílẹ̀-èdè wọn ni ẹ̀yin náà ní lọ rè jápa lọ bá wọn níbẹ̀ ó ní fún ìdí èyí ẹ jẹ́ ká dúró sí orílẹ̀-èdè Nàìjíríà tí ń ṣe orílẹ̀-èdè abínibí wa nǹkan wa lélẹ́yìí a ní láti jọ tún ṣe ni kì í ṣe pé kí àwa máa kówó tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí òkè òkun ká tún lọ rè máa dà sí ọ̀dọ̀ àwọn tí òkè lọ́hùn-ún nígbà tí ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bayelsa Duyo Diri tó náà máa kín Goodluck Jonathan tí ó máa kín lẹ́yìn lórí ọ̀rọ̀ tó sọ ó sọ dímọ̀ pé ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ìrètí ń bẹ o òun sì ní ìgbàgbọ́ wípé a ní láti dìde láìpẹ́ yìí ó nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà ò ní ó sàn fún wàrà àti oyin tó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ ohun àlùmọ́nì tó lè ràn wá lọ́wọ́ láti lè dìde gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó lámìlaka ní àgbáyé nígbà tí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ African Development Bank èyún tí orúkọ rẹ̀ ń jẹ́ Akínwùmí Adésínà tóun náà yóò máa sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lórí ọ̀wọ́n gógó oúnjẹ ètí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí nílò tó ní ó nílò àtúnṣe ní kíákíá àti ní wéréwéré nígbà tí ó ń ṣe ní àlàyé ó ní nígbà tí ó ń jẹ́ mínísítà fétò ọ̀gbìn láyé ìjọba ààrẹ àná Goodluck Jonathan ó ní báàgì ráìsì kan níṣẹ́ làwọn rà ní báàgì ráìsì kan ni ó ṣe déédéé $8,000 náírà 8,000 naira ó ní lọ́wọ́lọ́wọ́ tá a fi ń sọ̀rọ̀ yìí àpò ìrẹsì kan òun ló mà ti lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira ó ní fún ìdí èyí ìjọba nílò láti tètè jí gìrì kí wọ́n tún gbogbo àwọn nǹkan yìí ṣe kí àlàáfíà sì lè jọba ní orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ọ̀wọ́n gógó oúnjẹ èyí tí ń bá gbogbo wa fínra yìí látàrí àìsí ètò ààbò náà tí ò fi àyè sílẹ̀ fáwọn àgbẹ̀ láti lọ rè wọnú oko kí wọ́n dá oko bó ṣe tọ́ àti bó ṣe yẹ ó ní fún ìdí èyí ìjọba àpapọ̀ mọ̀ nílò àtúnṣe àti kí wọ́n jí gìrì ní kíákíá láti ṣe gbogbo tó tọ́ àti èyí tó yẹ nípa àwọn ìpèníjà yìí. Ìjọba àpapọ̀ ṣe dáadáa rárá o lórí ọ̀wọ́n gógó epo bẹntiró yìí ẹgbẹ́ òṣìṣẹ́ ló fún léde fún ìjọba àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí NLC igbákejì ààrẹ ẹgbẹ́ náà Theophilus Ndubuaka òun ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá òde yìí nínú ibi tó ti kóró ojú sí ìgbésẹ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn iléeṣẹ́ ẹbu ìfọpo kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n gbé nípa bí ọ̀wọ́n gógó epo ó tún ti ṣe bẹ́ẹ̀ tó tún ti gbéra sọ báyìí ẹ ò rántí wípé ní ọjọ́ Jímọ̀ tá a lò sẹ́yìn yìí ti ń ṣe ọjọ́ 17 nínú oṣù tá a wà yìí ó ní iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote ó ní wọ́n kéde wípé jálá epo kan ó ti kúrò ní 899 naira tó sì ti di 955 naira ní ọjọ́ Jímọ̀ yìí ó ní Dangote náà ó ní wọ́n fi ìkéde náà síta látìgbà náà ó ní ọ̀wọ́n gógó epo ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ Jímọ̀ náà nílẹ̀ tí wọ́n ní wọ́n ti ń ta epo jálá epo bẹntiró kan ní 1,050 naira àbí 1,150 naira ní àwọn apá ibòmíì wàyí o ìgbákejì ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Theophilus ó wá ní gbogbo ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé yìí ó ní kò ní àṣeyọrí kankan nínú tó sì ń kó ìnira àti ìpalára báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní nígbà tó wò sùnsùn tó yọ owó ìrànwọ́ epo ó ní bọ́nà ti ń ṣe bẹ́ẹ̀ kódà ẹ jẹ́ ká fi orílẹ̀-èdè China ká fi ṣe àpẹẹrẹ gbogbo àwọn nǹkan tí wọ́n ń kó wá láti orílẹ̀-èdè China
wá sí orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀ ni wọ́n fi owó ìrànwọ́ sí. Ó ní kì í sí orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ó yẹ ká ti sọ pé a fẹ́ yọ owó ìrànwọ́ epo. Ó ní nígbà tí ààrẹ tún wá wò sùsùn tó yọ owó ìrànwọ́ epo yìí tán kò tún sánà lórí bí ohun gbogbo yóò tún ṣe dẹkùn tí yóò ṣe di ìrọ̀rùn fún àwọn ọmọdéèdè Nàìjíríà. Wọ́n di ní ọ̀sán kan òru kan wọ́n gbé àbá afẹ́fẹ́ gáàsì CNG wọ́n gbé dìde. Ó ní wọn ò tún ṣiṣẹ́ lórí rẹ̀ mọ́ báyìí o, wọ́n tún ti pátì. Ó ní kódà lórí ọ̀rọ̀ CNG yìí tẹ́ ẹ bá mọ̀ tàjọ́ fà láàrin ara wa inú ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀. Ó ní lọ́wọ́ tá a fi ń sọ̀rọ̀ yìí ìjọba àpapọ̀ kò tiẹ̀ sọ̀rọ̀ kankan lórí afẹ́fẹ́ gáàsì CNG náà tó jẹ́ wípé wọ́n ti ń ṣe nǹkan náà ní nǹkan àwọn ara wọn tí wọ́n sì pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí ọ̀rọ̀ tí ń lọ mọ́. Ó ní gbogbo eléyìí kò bójúmu tó torí pé ìjọba tó wà lóde yìí kò tiẹ̀ fi ààyè ti ara ìlú sílẹ̀ rárá. Ó ní tí wọ́n bá ti ṣe òun náà ni wọ́n ṣe. Ó ní fún ìdí èyí àwọn tí ń jíròrò èyún ẹgbẹ́ òṣìṣẹ́ lórí ọ̀nà àbáyọ láti wá ojútùú sí ọ̀wọ́n gógó epo bẹntiró tó tún ṣe bẹ́ẹ̀ tó tún gbẹnu sókè yìí. Wọ́n ní bí ó ṣe ń wálẹ̀ bẹ́ẹ̀ ni ń lọ sókè èyí tí kò sì tọ́ tí ó sì bá ojú mu. Ó ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí ó lọ tọ̀ àwọn àgbààgbà tán ti wà lẹ́yìn tẹ́lẹ̀ lọ nílé tó ti dákú Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó ní kí ó gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn bàbá náà lórí bí wọ́n ṣe ṣe ìjọba òun tó bá dé pé ìjọba náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe bákan ní ọwọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní bẹ́ẹ̀ tá a bá sì ṣe bẹ́ẹ̀ tá a sọ̀rọ̀ síta àbí tá a gba ààrẹ nímọ̀ràn ní ṣe ni wọ́n pè wá ní ara àwọn tí wọ́n tẹ̀lé òbí tí wọ́n pè ní obedient tí wọ́n sì máa tún lé àwọn ènìyàn sí àwọn kan máa fi páńpẹ́ òfin mú wọn. Ó ní ìjọba yìí ọwọ́ Ọlọ́run ló wà o ṣùgbọ́n àwọn náà sì ní dákẹ́ lórí bí ìrọ̀rùn yóò sì bá orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí n máa bọ̀ sọ́wọ́ ìsàlẹ̀ báyìí. Gbogbo ipá àti agbára wa láti sà láti gba ìyàwó ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ kalẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló fọ́n rere ọ̀rọ̀ síta. Gẹ́gẹ́ bá a ṣe mú ìròyìn náà wá ní ọjọ́ Jímọ̀ tí ń ṣe ọjọ́ 17 inú oṣù tá ń lò lọ́wọ́ yìí nínú èyí tí ìròyìn náà ti tẹ̀ wá lọ́wọ́ wípé wọ́n jí ìyàwó ẹni tó jẹ́ igbákejì tẹ́lẹ̀ fún ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí èyún Hakeem Odúmọ̀ṣù wọ́n jí gbé ní ilé rẹ̀ tó wà ní Arépo ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn lásìkò tí ó fẹ́ wọ inú ilé rẹ̀. Ó ní àwọn agbébọn tí wọ́n ní òǹkà wọn jẹ́ 4 tó sì da nǹkan bojú nílò tí wọ́n gbé ìbọn àti ohun ìjà olóró oríṣiríṣi dání tí wọ́n fi gbé ìyàwó ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àwọn agbófinró ọ̀hún tí wọ́n fi gbé wọ igbó àìmọ̀ lọ báyìí. Wàyí ò Ọmọlọ́lá Odùtọ́lá nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ àìkú ọjọ́ 19 ó sọ di mímọ̀ wípé gbogbo ipá àti agbára òun làwọn mà ti ń sà bẹ́ẹ̀ làwọn kò sì sùn lé lórí bí àwọn ṣe fẹ́ ṣe àwárí àti àmújáde láàyè láì farapa ẹni tó jẹ́ ìyàwó ọ̀gá àgbà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ọ̀hún. Ó sì ní gbogbo àwọn ènìyàn ó ní àwọn ti bá wí báyìí pé bẹ́ẹ̀ bá ní ìròyìn kan àbí ìmọ̀ràn kan lórí ọ̀nà à ń tọ̀ tá a fi ń rí àwọn ènìyàn náà tá a fi ń rí wọn mú tá a sì ń gba ìyàwó náà kalẹ̀ ẹjọ́ tètè ẹ pè wá sí àkíyèsí. Nígbà tí àwọn olùgbé agbègbè náà Arépo tí ìbẹ̀rùbojo tó ti wà lọ́kàn àyà wọn báyìí látàrí àìsí ètò ààbò tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò oníkúlùkù wọn ti sọ pé ìyàwó ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ mọ̀ ni wọ́n jí gbé yìí bó ní tàwọn ènìyàn lásán ní inú ìlú bó ṣe wá jẹ́ lórí ètò ààbò. Ìpínlẹ̀ Ògùn náà ni mo sì wà báyìí. Àwọn agbébọn ṣekú pa ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ikọ̀ sosafe tó sì tún jẹ́ olùṣọ́ àgùntàn sí inú ilé ìjọsìn rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Olùṣọ́ àgùntàn ìjọ Sẹ̀lẹ̀ Yomi Adétúlà tó jẹ́ ẹni ọdún 54 ti Celestial Church of Christ tó wà ní Ìdíròkò ìjọba ìbílẹ̀ Ìpòkíà ní ìpínlẹ̀ Ògùn ó ní àwọn agbébọn ṣekú pa lánàá òde yìí nínú àlàyé tí àwọn ènìyàn tí wọ́n sọ dímọ̀ pé olùṣọ́ àgùntàn náà ti ìjọ Celestial ọ̀hún wọn ló tún jẹ́ kọ̀mándà fún Ogun State Internal Security Agency èyí tí wọ́n ṣekú pa lánàá òde yìí gẹ́gẹ́ bí àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ Ògùn. Ó mà báwọn oníròyìn sọ̀rọ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ burúkú náà tó ṣẹlẹ̀ lánàá òde yìí ní nǹkan dédé agogo 10 òwúrọ̀. Nínú àlàyé tó ṣe ó ní àwọn ènìyàn náà tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ó ní wọ́n ní àwọn
agbébọn náà tí wọ́n jẹ́ mẹ́ta náà da nǹkan bojú tó sì kó ìbọn àti àáké wọ inú ilé ìjọsìn ọ̀hún. ìbọn AK-47 náà sọdúnmọ̀ pé ń bẹ ní ọwọ́ àwọn agbébọn náà nínú èyí tí wọ́n dojú rẹ̀ kọ olùṣọ́ àgùntàn náà tó sì fi ìbọn náà fọ́ ní agbárí nígbà tí wọ́n sọdúnmọ̀ pé ọta ìbọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n yìn lu olùṣọ́ àgùntàn ọ̀hún. lẹ́yìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe kú pa tán níṣe ni wọ́n tún wọ́ òkú rẹ̀ síta tí wọ́n tún sá ní àáké ní agbárí láti lè jẹ́ kí àrídájú àti àrídìmú wà pé ó ti kú lótìtọ́ àti ní òdodo. Ọmọlọ́lá Odùtọ́lá ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn o, àwọn sì ń lọ gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ní ìmọ̀ kan àbí ìròyìn kan lórí àwọn oníṣẹ́ láabi ọ̀hún láti lè fi ojú wọn hàn dé ní ìpínlẹ̀ Ògùn àbí gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ tó bá wù kí wọ́n farasin sí. That this king planned for this particular guy because of the peace of this land, and the guy was killed. Wọ́n dẹ̀ gba ilẹ̀ náà. And they took the land from the guy. Gbọ́ mi dáadáa, ìwọ tó ní plan àti máa pààyàn ṣayọ̀ ní ayé yìí. Listen to me very well. You that has this in your mind that you want to kill people and be enjoying. Oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún ẹlòmíràn, gbọ́ mi dáadáa, ìwọ tó ní ọkàn láti máa pa àwọn ẹni ẹlẹ́ni láti gba ẹ̀tọ́ lọ́wọ́ wọn. The grace that God gave unto others, you that have it in your mind that you want to kill somebody and gain the. Tó bá bí igba ọmọ ní ayé. If you give birth to thousands of children. Tó bá bí 1 million children ní ayé. Tí o bá bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ in this world. Níwọ̀n ìgbà tó ti ṣe nǹkan yìí tó ṣe yẹn. As long as you do this evil thing. Ọlọ́run sọ pé tòun ni ẹ̀san ní ayé yìí. God said that he has revenge. Ohun tó ṣe. Whatever you do. La ó ṣe fún ọ. Oògùn yìí náà ni o, iléeṣẹ́ ìwòsàn ṣe bẹ́ẹ̀, ilé ìwòsàn gba arábìnrin kan ló ń tẹ̀ lẹ́yìn tí alájọgbé rẹ̀ lù lálùdákú torí pé ó jókòó sí ilé rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Oníṣòwò kan Monsurat Bello ó ní ó mọ̀ ti sọ tí ojú rẹ̀ rí pẹ̀lú bí ó ṣe fojú rẹ̀ rí pàǹpánáyàn ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gbẹ́ngà Sóbóyèjọ ó ní wọ́n sọ dímọ̀ wípé ó lu Monsurat Bello ní àlùbami òkú kí ni tó dé láàrin àwọn méjèèjì. wọ́n ní agbègbè Àtóyò ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù tí ń ṣe ìpínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé nínú èyí tí Monsurat Bello ti ṣe ní àlàyé wípé ó ń ta ọjà ní iwájú ilé arákùnrin ọ̀hún tí ń jẹ́ Gbẹ́ngà, ṣùgbọ́n oòrùn máa ń ṣe bẹ́ẹ̀ tàn sí òun lójú ní ilé ìtajà òun nínú ètò ń sì máa ń gbé àga lọ sí iwájú ilé Gbẹ́ngà yìí láti jókòó síbẹ̀ kí oòrùn náà kí ó fi rọlẹ̀. ó ní ọjọ́ tí a wí yìí níṣe ni òun jókòó sí iwájú ìta arákùnrin Gbẹ́ngà yìí, ṣùgbọ́n tí Gbẹ́ngà sọ dímọ̀ wípé òun ló ń jẹ ìdọ̀tí àti oríṣiríṣi àwọn ohun tó kó ẹ̀gbin bá ilẹ̀, òun ló ń jẹ sílẹ̀ tó sì pa á láṣẹ fún òun pé dandan túláàsì òun gbọ́dọ̀ gba ilẹ̀ iwájú ìta náà. òun náà sì ṣe ní àlàyé pé òun kọ́ ló ń jẹ ìdọ̀tí sílẹ̀ o, nínú ètí ọ̀rọ̀ náà di èdè àìyedè láàrin àwọn méjèèjì nínú ètí Gbẹ́ngà tó ti ṣe bẹ́ẹ̀ kókú tó ti kó bo òun ní agbárí àti ìgbájú tí kẹ́ríkẹ́rí tí ń bá ròde òun ló ṣe bẹ́ẹ̀ tó fi jẹ́ níyà nínú ètò ti jẹ́ ní ẹ̀sẹ̀ lójú níkùn tí ó sì padà bá ara rẹ̀ ní ilé ìwòsàn. òun oríṣiríṣi àyẹ̀wò làwọn ti ṣe, oríṣiríṣi owó náà sì ni àwọn ti ná nínú ètò ti sọdúnmọ̀ pé kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kó má wo òun níran o lásìkò tí àwọn agbófinró tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí Gbẹ́ngà Sóbóyèjọ ní ilé rẹ̀. ó ní wọ́n sọ dímọ̀ pé ó ti júbà ìwòrò ìfẹ́ àfẹ́wé òun àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti sá lọ báyìí, ṣùgbọ́n oníṣòwò Monsurat Bello ń rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá pé ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé o, mo ti náwó mo ti nára, inú ìnira náà sì ló tún wà báyìí. Ní ìpínlẹ̀ Ondo, ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó tún wáyé ni ó ti ṣe bẹ́ẹ̀ rán ẹnìkan lọ sọ́run àpàpàǹdodo báyìí. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nasiru Isiaka ní Ọ̀wọ̀ ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ní agbègbè tó pè ní Gbanasa ní ìlú Ọ̀wọ̀ ọ̀hún. nínú àlàyé tí wọ́n sọ dímọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n da nǹkan bojú pẹ̀lú ìbọn ní ọwọ́ wọn ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ méjì ó náà ṣe bẹ́ẹ̀ yìnbọn lu Isiaka ní gẹ̀ǹgẹ̀ àyà tó sì ṣe bẹ́ẹ̀ gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra. Fúnmiláyọ̀ Ọ̀dúnlámì alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó láwọn ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú ètí wọ́n ṣe àrídìmú àti àrídájú pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ní Nasiru Isiaka yìí náà jẹ́ nínú ètí wọ́n sọ dímọ̀ pé ó ti já iléeṣẹ́ ọlọ́pàá Uso
ní olè tẹ́lẹ̀ rí ní ìbọn AK-47 àti aṣọ ọlọ́pàá nígbà EndSARS tí wọ́n ti jọ jalè tó sì jí ìbọn AK-47 àti aṣọ ọlọ́pàá náà ní ọdún náà lọ́hùn-ún. Ó tún tẹ̀síwájú pé Isiaka tó dolóògbé yìí òun gan tún bẹ lára àwọn ènìyàn tó ṣekú pa arákùnrin náà pè ní Adédèjì Rafiu tọ́pọ̀ èèyàn mọ̀ sí PA ní ìlú Ọ̀wọ̀ náà. Ó ní àwọn ti palẹ̀ òkú rẹ̀ mọ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn sì ń ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀mí tiẹ̀ náà légbodò torí wípé àwọn méjèèjì ò ní wọ́n jíǹgìrì nínú ìwà ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ọ̀wọ̀ tí ń ṣe ní ìlú Ọ̀wọ̀ tí ń ṣe ìpínlẹ̀ Oǹdó. Ní ayọ̀ àti ìbẹ̀rù gbọ́kàn àwọn olùgbé ìpínlẹ̀ Zamfara àti Sokoto lẹ́yìn tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣekú pa ọmọ Bello Turji. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́, gbajúgbajà agbésùmọ̀mí tó tún jẹ́ ẹni tó ti jingiri nínú ìwà ọ̀ràn dídá Bello Turji oníléeṣẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àjọṣepọ̀ tí àwọn òfurufú èyí tí wọ́n pè ní Fasanyama ni wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú bọ́n ṣe ṣe ìkọlù sí ibùba Bello Turji èyí tí wọ́n ló wà ní Fakayi ní ìpínlẹ̀ Zamfara ìjọba ìbílẹ̀ Shinkafi lẹ́yìn ìkọlù tán ṣe sí ìjọba ìbílẹ̀ Sabomrini níbi tá ti ṣe ìkọlù sí àwọn ibùba Bello Turji èyí tí wọ́n pe agbègbè náà ní Zango Dangwandi, Zango Tinsakai, Zango Kagara àti iléèwé kan èyí tán ní Bello Turji ti gbà tó ń kó oúnjẹ àti ohun ìjà olóró rẹ̀ sí nínú àlàyé tó ń rí sí ìwà ìgbésùmọ̀mí àti ìfòpin sí ìwà ọ̀ràn dídá Zagazola Makama ní Lake Chad àti orílẹ̀-èdè Nàìjíríà tó fi ìròyìn náà léde sójú òpó ayélujára X rẹ̀. Ibẹ̀ ló ti sọdún mọ́ wípé ìkọlù tí wọ́n ṣe sí Bello Turji ní agbègbè yìí olóṣè bẹ́ẹ̀ ṣekú pa àwọn ènìyàn rẹ̀ táwọn míì fi ara gbọgbẹ́ nílé tán ti dáná sun ibi tó ń kó oúnjẹ àti ohun ìjà olóró sí ní gbogbo agbègbè náà. Nínú ìkọlù ọ̀hún òun náà ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ẹni tó jẹ́ ọmọ bíbí inú Bello Turji náà nínú ìtàn ti sọdún mọ́ pé Bello Turji gan lásìkò yìí ó ti júbà ìhòòrò kúrò ní ibi tó wà ó kí wọ́n ló fa ẹ̀rín ayọ̀ àti ìbẹ̀rù gbójú tó gbọ́ kan àwọn ènìyàn náà. Ó ní pé wọ́n ti ń ṣẹ́gun Bello Turji ṣùgbọ́n wọ́n ní ẹ̀rù tún bà wọ́n látàrí wípé àwọn mọ̀ pé Bello Turji yóò tún ṣe bẹ́ẹ̀ fẹ́ gba ẹ̀san ikú ọmọ rẹ̀ èyí tí wọ́n ṣekú pa yìí. Èyí ló fà á tí àwọn olùgbé ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ Zamfara fi wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ ogun lè yí pé ẹ dákun ẹ dábọ̀ ẹ má fi ọ̀dọ̀ wa sílẹ̀ o, ẹ máa gbélé iṣẹ́ yín bọ̀ èyí checkpoint yín ẹ máa gbé bọ̀ nítòsí ọ̀dọ̀ wa kí àlàáfíà àti ètò ààbò kó lè wà ní gbogbo ìpínlẹ̀ Zamfara àti ìpínlẹ̀ Sokoto náà. Wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ ìfìlẹ̀ òní kọjá ìpéǹpéjú akíoníyàn wípé ẹ̀ṣẹ́ ọlọ́kẹ̀ṣẹ̀ ń tẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú bí ìròyìn wa bí ó ṣe mọ ní ti àsìkò yìí òun náà lélẹ́yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wa sójú mọ́ màwòrán àti etí ìgbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè náà ni.